Mighty Play TV. We give you the best. lókun là fọmọ ọjà mẹ́ẹ̀ẹ́dínlógún wọ́n gbọ́dọ̀ gbọ́gbọ́ tẹ́lẹ̀kù wọ́n rìn ní bẹ́bí ọ̀nà tẹ́lẹ̀kù lórí àtúntò gbọ́dọ̀ gbà. mo gbọ́kọ́ lọ́wọ́ ajíroko mo gbàjèrè lọ́wọ́ sẹ́dò. ìjà inú ìwé. báwo lòrùka ṣe máa dénú oúnjẹ. èyí tàwí fún àgbà sọ̀hún àgbààgbà tàwí fún àgbà lọ́gbàgbà abẹ́rẹ́ kì í kó wú aṣọ kọ̀ọ̀kan kì í kó wú odò. irú àwọn oògùn wo gangan lọ ní lọ́wọ́ téèyàn lè lọ fi jagun bóyá bíi ayẹta ayé ọfà ayé àdá ayé ẹ̀bọn. àwọn oògùn tí mo ní bíi paracetamol. ajá bẹ́ẹ̀ ni ajá gbó ajá kìdí wọlé akọ ajá abẹ́rí gbogbo èsì àdùrù kìlọ̀kìlọ̀ ajá títí wọ̀lú àrùnmọ́lódún kankan ajé kágboro àrùn kágboro ojú kùtùkùtù fomi borúkọ jù. lọ bá pẹ́ kó tó wá mú ọ̀kan náà lé lọ́wọ́ tí ẹ ta. àwọn ẹ̀mí ẹ̀jọ̀ ẹ má jẹ́ kí n kú. àmọ́ bá ti ṣe ni ayẹ̀kú ọ̀yẹ̀kú bọ́yẹ̀kú bá di méjì á di òyìnlá. ogun yìí kan dúró ṣọ̀gbọ́n yìí kan dúró ṣọ̀pọ̀nà yìí kan dúró àwọn ilẹ̀ yìí kan dúró àwọn yìí kan dúró. irú mọ́lẹ̀ ọkọ̀ ayé o. ọ̀nì wàrà kàdé ó fẹ́ lọ rèé fojú rẹ̀ kò dé o yan bí lónú dé ọmọ ẹranko àgbọn àti ní ọmọ yìí ọkà. iṣu ẹni bàtà ṣe ló yẹ ká dáwọ́ bò. ara ń yẹ ni wọn kì í yákùn bẹ́ẹ̀ wọn kì í fẹ́ jẹ̀yàn bọ̀rọ̀ nínú sinimá fẹ̀fẹ̀ jáwọ́ yà á fún Mukaila lókè òkun tó kọ ogún ebè tó lógójì ebè. ó wà bí òní pa ó fún ẹ o. oyún tẹ̀rọ ogún tó kù. abẹ́mi àti ẹ̀tí ṣu wa ta a ò lè dáwọ́ bò jẹ. ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹdọ̀lé wọn mọ́ra. ẹ wá wo ohun ojú Mukaila rí lọ́wọ́ rẹ̀. dàwí fún ládìlá fi ń sọkún dàwí fún ikọ̀ ló fi ń sọkún dàwí fún oníyàyà ló fi ń sàdọ́ta. ṣé láwọ gbọ́dọ̀. àrínájà sẹ́rẹ́ gbọ́dọ̀ tẹ̀ ẹ́ dáa kan a fi máa ń jọ̀ka ni. tó bá wọn fi jẹ. ìjọ kò máa wèrè wọ́n tẹ̀ka lọ báyìí ni táàdé lò. chicken náà mo kò fẹ́ ṣe sí wọn. I want to eat shawarma. ara kan mi ò wé kankan. tẹ́ ẹ bá mọ̀ jà ẹ mọ̀ sá. tó ń gbà màlá ní ṣìǹdàkọ̀ rọ̀mọ́ mi kì í ṣàmàlà kára ló fẹ́ jẹ. ìyàwó ẹ̀ nìkan náà ni wàá níwọ̀ ló ń ṣe mí èjì wù mí jẹ́ èso tọrọ fún ẹ sórí bóyá wà ó sì pupa kò rówó para o kò rówó ra kírímù báláyé tiẹ̀ ní. ó dá ń lójú mo mọ̀ ni pé ògo owó lọ̀rẹ́ wọ́n ó ṣe. ọ̀rẹ́ mi tọrọ bá ti kàn la mo mọ dì. kán lè mọ̀ pé àjọra wa ni. ara ti ń ru èmi bí ṣe ń ṣe yìí. ẹja wọn lọ. ta ó jẹ ayé òní fìbànújẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́. sinimá fẹnujáwáyà ni kẹ́kọ̀ọ́ kẹ́ ṣàbíyẹ̀ wìtìwìtì. àwọn àgbà òṣèré tí wọn kò wà ní. lẹ́kàn látòjì. láńkó ọmọba Dubai. àbínújà. lókè Arẹ́gbẹ́ṣọlá. àbàbà onímàgùn. àbáyọ̀mí òkè gbẹ̀mí Mr Mighty. wàyídẹ̀ bàmídúgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. produced by àbáyọ̀mí òkè gbẹ̀mí Mr Mighty. written and directed by SS olóyè TGD. àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà. ẹ wo sinimá yìí lórí YouTube Mighty Play TV. ẹ like ẹ subscribe kẹ́dẹ̀ comment. ohun ojú Mukaila rí nínú sinimá fẹnujáwáyà yìí. ẹ wò. mo fẹ́ dájà lẹ̀ láàrin ìjọba àtológun. I will call my lawyer bí àṣà àwọn ọmọ kan wọ́n ní tílẹ̀ bá ti mọ̀ wọn àpèdí làwọn. Emotion is toying with, emotion is cracking. Somebody's calling me.
àti Rebecca. mo wá wo ọ̀rẹ́ mi ni àti Rebecca ó ti pẹ́ ta ti ń wá yín ó ti pẹ́ ẹ wo. bọ̀ àǹtí Rebecca kí ló tẹ́ fi sá kúrò nínú rẹ̀ ṣé láwọn òbí pẹ́ ti kú. èmi kì yóò pín irú kan bí kò ṣe níyè bó ṣe máa dá lóhùn ọba òbí báyìí báwo ni jòsí kọ́. jòsí wà kí lè ṣe kí lè ṣe. mo ṣiṣẹ́ ń bíbá yìí ìjà èmi ọkọ. mo ti délé ọ̀la. wọn fẹ́ gba ẹni tó bá wọn ibo ló dé sí láti gbọ́. torí mi lókè lọ. ṣe bí very close. kò jìnnà nù ẹbí tẹ́ bá gbà báyìí tẹ́ bá yí báyìí ibẹ̀. báwo ló padà. ọ̀sẹ̀ yìí ń bọ̀. àti Rebecca ẹ wo bí ẹ dúró ẹ ti fáyìn. àlẹ́ bẹ̀ chicken wá wò yín. máa wẹ̀ wá tó dúró fún mi kí ló ṣe tó gbọ́ máa lọ fẹ́. chicken wá kì í. tẹ́kì ààrẹ àárín ẹ̀. mo ti délé ọ̀la. ó dá o. mo ti délé ọkọ. ilé ọ̀la dá o. ẹ lẹ́ o. ń pẹ̀lẹ́. ni wọ́n rán lé ń kọ́ o. wọ́n wá màá. dádì yín ń kọ́. ṣé sweetheart mi wọ́n jáde wọ́n sí around. junior ń kọ́. junior. junior tàbí sàkàlẹ̀ bẹ́ẹ̀ sọ́mà. sàkàkọ́ aṣírù ni. kò sí aṣírù kankan nínú ilé yìí lẹ́yìn èmi àti housemaid lẹ́yìn yẹn kò sẹ́ni kankan nílẹ̀ àfẹ́mi nìkan. orí ẹ ti gírí ò ní ròmù ìwọ nìkan bí gbogbo mi lè ṣe tó fẹ́ yàn ò ní ròmù ìwọ nìkan ló ń dá gbádùn inú ẹ wá ń dùn òyìn òpa mo kú fẹ́ yàn supermarket gan mo tún wá wò pé ẹ̀gbọ́n náà kí mo fẹ́ dára mi láàmú fún mi bá ní mo ra nǹkan ọmọ wo mo fẹ́ gbé fún lé aláìní ròmù akọ ọbẹ pẹ lórí mi mọ ibi tọmọ mi tó ti lọ ṣàgbákù ẹ mi ò mọ tó wá di jẹ́ ń sọ fún ẹ kò tẹ etí ẹgbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ o mo fún ẹ ní oṣù 3 kí ni mo sọ fún ẹ oṣù 3 kò fi lóyún nínú ilé tí o ò bá lóyún nínú ilé fóṣù 3 yóò ní kúrò nínú ilé inú ilé ni máa wà máa wá ṣe tuntun fún ẹ tẹ̀wọ̀ ẹ̀yìn ẹ náà ní ẹ̀nà onírà nìfẹ́ síbi tó gbọ̀n ẹ̀yìn ẹ̀rọ máa wá lọ fẹ́ yàgò fún ọmọ mi tó máa bímọ fún mi tó máa dùn mí ní tẹ́mi náà máa tó máa pẹ́ girama tí máa pọ̀n tí mi máa dùn ẹ̀rí ní ran àkọ ajá. kí ló dé o ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù èmi ló dé ìyà ìfẹ́ yìí pọ̀ ó ga ìṣọ̀lá kí ló dé o ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù. ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó àní ẹ gbọ́rọ̀ sọ́kọ yín lẹ́nu. Saka. kò sí nílé. wá ṣí géètì fún mi jọ. pálapàla ìlú àpàlà àìfi ní pé ní àìfi èèyàn pé èèyàn. tó máa ra oko sọ́ bàǹtẹ̀ wọ̀lú. bàǹtẹ̀ ẹ̀bù. má wò bíyá gbogbo kìíní tó ń fi sókè ìbíyà lè fi jẹ mí kìíní kan má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ mọ nǹkan tó ń ṣe tiẹ̀ dùn ó tiẹ̀ lọ́wọ́ pàtàkì kan tí mo fẹ́ sọ fún ẹ nínú ilé kí ló dé tó ṣe jẹ́ wípé o máa ṣe dáadáa sí jèjì tó máa ní kó fún wa lóúnjẹ wá bu tí wọ́n máa pọ̀n báyìí gélé mọ́ ní ọ̀wá bu tèmi nígbà tí mo tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ ibi ẹran náà ẹran 3 ló máa fún àtàbọ̀ wàá fẹ́ mi ní half. nígbà tó yẹ pé jèjì gbádùn jù ẹ lọ. lọ́nà wo. lọ́nà tó pọ̀ ni. well done ṣorí lọ́wọ́ ta wà báyìí èmi gan wá fẹ́ máa gbádùn gbogbo sálárì tọ́gà bá ti ń fún mi báyìí máa ní kó má send sákàǹtì mi mọ́ kó má fún ẹni torí pé kí ni kájọ lè máa ṣe ká máa gbé nǹkan sí nǹkan mo gbà oríire bù kọ́ọ̀dì báyìí náà. ìwọ àti tani ìwọ àti tani ṣòwò pò lè ìwọ ṣó lówó tó fẹ́ náà bá gbà ní etí oríire burú wá lọ sí géètì fún mi iṣẹ́ tó gbóní kálukú nínú ilé iṣẹ́ tirẹ̀ láti sí géètì iṣẹ́ tèmi láti dáná bẹ́ẹ̀ ni. jọ má bínú iṣẹ́ ta wá ní láti inú mọ́tò tí mò ń nù yìí. wọlé kò lọ bọ́gà. o lè dáhùn. wọlé kò lọ bọ́gà. ó ṣèdínkù ń bọ́. òòrò rí ẹ bá fún ẹ gbàrún. tó bá yẹ wá ṣe kí ni. kó sì kókó ranù lọ tó bá tẹ̀ wá ń sọ irú rẹ ni ó dá mi sí mi lára. ẹyin. èsì wàhálà oúnjẹ rẹ àárọ̀ yìí tọ̀sán
tálẹ́ ajá ni ó jẹ. a ò ní sori burúkú má wọ má bẹ́ẹ̀ ṣígè jálọ má fi ṣígè. emotion tó bá kó o lè orí bí ó ṣe di fún bọ́. nínú ìjà ìsìnkí tọ́lá yìí má bàa dé. You don't have to hurt me before you show me love. I don't have to suffer before you show me way. Show me love, show me way, darling. Bàbá lọ lọ́kọ, àwa lọ nírìn àjò ìfẹ́. For better, for worse, darling. Ọkọ mi, kásán. Madam, mo ti ṣe ráìsì yẹn tán. Mo wá ní kí n wá béèrè ẹ̀fọ́ yẹn ṣé kí n fi pọ̀nmọ́ sí àtẹja. But mo notice pé àwọn mọ́mí ò kí n jẹja. So ìyẹn mo ní kí n wá béèrè. Ṣé torí pé mọ́mí ò kí n jẹja ń sìn? Àwa ní satisfy everybody. Torí ẹ̀ mo ṣe ní wá béèrè fà. Kan tó máa ṣe ni pé tó bá ti ṣe ọbẹ̀ yẹn tán, wàá bu ti mọ́mí sọ́tọ̀. Àwa àdẹ̀já mọ́ ètò wà ńlẹ̀. Wàá serve everybody. Make sure pé ẹ̀fọ́ yẹn dùn o. Kò sí problem, ó máa dùn ẹ́ trust me. Ti fún lọ́rùn. A ṣe kó dùn. Nígbà tó jẹ́ pé ó jẹ ló wáyé ẹ̀ wá jẹ. Òyìn, ó pa. Má gbàgbé pé ó yàtọ̀ sí ẹrú ní ọmọ mi yìí o. Ó kì í ṣèyàwó. Torí mi mọ bí wọ́n ti lọ gbàgbé àgbébò ẹ̀dìyẹ wálé fún mi. Ó ń ṣèyàwó ẹrú ni ẹ́. Ó di ìgbà tí n bá róyún nínú ẹ̀. Ló tó kó lẹ́rú nulẹ̀ yìí. Bí bẹ́ẹ̀ kọ́, nulẹ̀ máa gbóná mú ẹni. Orí akọ ọbẹ̀ pẹ́. Mo ń bá ìsọ̀rọ̀. Ó fẹ́ máa lọ. Ó bí ìyàwó àyà kúdákú ìyàwó àyà ẹ̀dá. Ànífilé. Ẹ kúlé o. Ẹ káàbọ̀ o. Ìyá ti fẹ́. Ọ̀rọ̀ tẹ́ ń sọ fọ́mọ yìí ti pọ̀ jù. Ó máa pọ̀ jù o. Ó ti pọ̀ jù náà. Ẹ ti sọ nǹkan kan. Kí ló le tó yìí? Ẹ̀yin kọ́ lè ṣọmọ Ọlọ́run ló ń ṣọmọ. Tẹ bá nírú ọmọ yìí lóbìnrin tó wà nílé ọkọ tó nírú pọ́blẹ́mù tọmọ yìí ní. Kí lẹ fẹ́ jọ ṣe fẹ́ para yìí torí ẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ní jẹ́ kẹ́mi bí irú ẹ̀. Èmi ò ní rí irú ẹ̀ lágbára Ọlọ́run. Máa mú ẹ lọ sórí òkàlà kó lọ wẹ rí fún. Kó dẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì ló máa gbọ́rù ẹ̀ gbà. Akọ ọbẹ̀ pẹ́. Ó ti tó. Mo ló ti tó. Ṣé bébí yẹ́ ni mo wà pẹ̀lú ẹ? Ọkọ ẹ balẹ̀. Ẹ kú òṣìlẹ̀ yìí. Bá yín lára mu. Ojú mi. Èmi ni mo bí ẹ. Kọ ọbẹ̀ pẹ́. Ìṣòro ti lè rí. Wá bí obìnrin àbúrò. Wá bí tó ẹ̀sùn nígbà tí. Máa ń lọ́wọ́ fẹ́ yẹn ọkọ̀ ìfẹ́ ṣògbọ́n. Show me love, show me way, darling. No, babe. Mighty Bolejo. Because we always jẹ́ conclude lórí ọ̀rọ̀ tá à ń sọ̀bọ̀. Tàbá wọlé ń sìn àlèmára ayé sọmọ. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, kí ni nǹkan tó rí sí? Mi ò mọ̀. Èmi kàn feel pé you are in the best position to decide as a man because you are the head of the family. So I think you should decide. Fine. Èmi náà ló yẹ kí n mọ nǹkan tá lè ṣe sí, but mo kàn rò pé tá bá jọ rub minds together, ó yẹ ká lè reach agreement ká mọ nǹkan tá fẹ́ ṣe sí. But now, èmi mo ní idea kan tí mo rò pé tá bá lè come up with tó máa make sense. O to understand? So èmi wò pé bóyá kí wọ́n bá mọ sí sọ̀rọ̀, kí mi náà bá mọ sí tèmi náà sọ̀rọ̀. Lọ́tọ̀ọ̀tọ̀ ni o. So tá bá ti bá wọn sọ̀rọ̀ tán ká jẹ́ kó yé wọn wípé kí wọ́n excuse ara wọn kúrò lọ́dọ̀ wa. Because we need our privacy. Yes. You understand? So gbogbo stress yẹn ó lè máa reduce ariwo lẹ́ni ìjà lọ́la gbogbo kíní yẹn kò ní lè máa affect ara wọn. So to understand? So èmi dẹ̀ fi pé tó máa need anything a máa pè wọ́n lórí phone. tó máa send account number wọn á fún wọn lówó anything tó máa ti fẹ́ ìjọ́kíjọ́ tó máa ti fẹ́ wá sọ́dọ̀ wa báyìí á jẹ́ pé wọ́n fi wá bá wa yọ ayọ̀ ọmọ ni. Yeah, baby, it's okay. Ó wà okay. Mi náà kì í ṣe ní wàhálà. Ṣé mọ̀ pé mom sí náà àwọn ló kàn fún mi ní body tinú ilé tí bá ṣe lè wá ní mọ̀mọ́ ṣe tí bá gbé ilé wá ní mìmọ́ ń gbé ìgbà òde mi fẹ́ fáwọn lọ́mọ ìgbà mo fẹ́ ìgbà mo máa bí mo gba no èmi dẹ́ fi gbẹ wọn ṣe Ọlọ́run ló fún yàn lọ́mọ Ọlọ́run ló fẹ́ dá lọ́mọ o so kò sí problem ó dẹ̀ mọ̀ pé mom sí tèmi náà ṣe ní wàhálà. Ó fọ́ ni jọ ṣé mom sí tèmi ló wá ní wàhálà. Oh, serious? Okay. Padà mi o.
Mommy, yes, ma. Mommy, ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ bí wa. So kò dẹ̀ síbi tẹ́ máa ti wá sí. Ẹ ṣá máa bínú sí wa. Ẹ jọ̀ọ́ máa máa bínú sí wa. Ẹ máa rọra ń bẹ̀ yàn. Màá pè yín tí n bá ti drop yín ní park. Olúwa ti fẹ́ ọkọ mi. Wọ́n ṣílẹ̀kùn fún mi kí n jókòó. Ìwọ ọmọbìnrin yóò dẹ̀ ń kọjá yìí ẹ o. Ilẹ̀kùn ibo ni kò ṣí fún ẹ. Iwájú lèmi máa jókòó sí ẹ̀yìn láyé ẹ kọjá sẹ́yìn. Ìwọ ọmọbìnrin yìí. Kí ni pọ́blẹ́mù ẹ? Ìwọ ọmọbìnrin yìí. Jọ torí Ọlọ́run o. Gbogbo wèrè tó ti ń ṣe nínú ilé tí mo ti ń wẹ̀ tí mi ò sọ̀rọ̀. Tó o bá dọ́dọ̀ ẹ̀wọ̀ níta yìí. Máa nú ẹ pa place. Wọ́n máa wọ́n mi lé ẹ lórí mi. Ìwọ àti ta ni. Níwọ̀. Ó fẹ́ tẹ́lẹ̀. Máa ti nù ẹ jù. Máa nú ẹ tó jẹ́ wípé hospital gbọ́ akọ ẹ̀. Orí mi ní bèbí. Orí mi lọ́mọ kékeré. Wọ́n ọkọ mi sílẹ̀kùn fún mi wọ́n fẹ́ wọlé. Láti ní mo ti sá fún ẹyẹ. Kí ló sọ? Sẹ́yìn bá lòun ò sọ̀rọ̀ mọ́ ẹ máa jẹ́ kó sọ̀rọ̀ kọjá sẹ́yìn. Ìwọ mọ́tò àbọ̀mọ tèmi àbọ̀ ọmọ ẹ lóra. Ṣọ́mọ ẹ lóra mọ́tò àbọ̀mọ tèmi. Ọmọ bí mọ́tò ṣojú ọwọ́ ọ̀bọ ẹ. Ṣé yàrá ìyá bàbá ńlá kú ẹ lóra mọ́tò fọmọ tèmi? Bẹ́ẹ̀ni. Ó ń ṣeré ni. Níwọ̀ tó ń ṣiyẹ. Ẹ jọ̀ọ́. Ìwọ lè yí lọ yí èmi ni mo níwájú. Èmi ni mo ní torí èmi ni mo bí nǹkan mi. Okay. Ẹ jẹ́ kí n sọ ti tẹnu mi náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Now tí à ń bá yín sọ̀rọ̀ tí ẹ̀yin méjèèjì tó jẹ́ òbí wa tẹ́ fẹ́ gbọ́ nǹkan tá à ń sọ fún yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run with due respect man. Ṣé ti rí ẹ̀yin méjèèjì ẹ máa lọ sí ẹ̀yìn kí èmi àti ìyàwó mi ká wà wájú ká dẹ̀ lọ drop yín sí park. Mo gbé o. Ó ti jẹ̀fọ́. Wọ́n ti rẹ̀ fọ́ jẹ́ fọ́mọ yìí. Àbọ̀ mi kọ́ lélẹ́yìn wọ́n ti pààrọ̀ ẹ̀wọ́ mi ni. Bọ́ọ̀lù wọ́n ti pààrọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni ó ti rẹ̀ fọ́ jẹ fún. Ẹ̀fọ́ báwo? Ó ti jẹ fọ́. Bó ṣe bọ́ọ̀lù mi rè. Kẹ́mi lọ sẹ́yìn. Bọ́ọ̀lù wọ́n ti pààrọ̀ ọmọ yìí. Ó ti jà bẹ́ẹ̀ yẹn ò ní wọlé ò ní jókòó síbi èmi kò ní jókòó. Bọ́ọ̀ bí ẹ kú. Kò ní níjà sí mọ́tò. Bọ́ọ̀ bí alájà ẹ̀. Ẹ tún fẹ́ yẹn náà àbí? Iwájú ẹgbẹ́ jókòó sí. Òkè ṣẹ́rí ẹ̀yin méjèèjì yìí ẹ̀yin kò lè máa pa mí. Ẹ̀yin méjèèjì kò lè máa pa mí. Ọ̀rọ̀ yín ti wá yé mi sí. Ṣẹ́rí igbá tó tó igbá òun la fi ń jẹ baálẹ̀ àgbọn mi. Ṣẹ́rí kàn ó tó kọ̀ọ̀kan la fi ń jẹ baálẹ̀ odò. Ṣẹ́rí ní ìsìn tẹ́yin méjèèjì tẹ́ fẹ́ gbọ́ràn sí mi lẹ́nu èmi ni máa mọ nǹkan tí máa ṣe. Màá bá yín lọ gbé báàgì yín nínú mọ́tò ń sìn. Màá sì ń dé park so tẹ bá ẹ lọ wọ mọ́tò ní park ẹ̀yin méjèèjì please nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn mi ti ẹ wọ nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. Iye èmi náà ẹ lè pa mí. Ó ti dáa. Wọ́n tó fẹ́ ṣe nìyẹn à ń bọ́ tún sọ̀rọ̀ à ń bọ́ sí sọ̀rọ̀ kò sí ètò fẹ́ gbọ́nu yín ó tẹ̀ ti sú mi o ó ti sú mi. Àwọn méjèèjì ò ní wọ mọ́tò. Ó ti ẹ̀dá ẹ wà mo ní kó padà síbí báyìí tó bá jẹ́ pé ìyá ẹ̀ ló bí yẹ padà síbí. Kí ló tún ṣẹlẹ̀ báyìí ṣé kọ́mọ mi má tún tẹ̀lé mi. Yóò bí ọ̀rá yẹ̀ tiẹ̀ o ẹ tí mo bá nọ́rọ̀ ni gbogbo amúnimúyè tó lò fún mi ojú mi ti ká o tó bá wá bí ẹrẹ tí n bá padà wá síbí báyìí lẹ́yìn oṣù mẹ́ta tí mi bá rí oyún nínú ẹ̀ ọ̀ràn ló dá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó ní burúkú gbọ́dọ̀ náà fún mi. Wọ́n ló dá. Wèrè aláṣọ oyè ọyá dìde fún mi. Kí ni gbogbo lẹ́yìn náà? Mom. Lọ́lọ́kọ̀ àwa lọ nírìn àjò ìfẹ́. For better for worse, darling ṣòro ti lérí. Mọ́mì. Àjọ máa pẹ́ títí nínú ọkọ̀ ìfẹ́ ṣùgbọ́n. Show me love, show me way, darling. Ayé wa dùn, ìfẹ́ máa dà mí o. Ẹ jọ̀ọ́ jẹ́ ń pè ń padà. Yes, ta ni ẹ? Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Láti bò. Ẹ jọ̀ọ́ sà, mo máa ń béèrè pásítọ̀ kan ní inú ilé yìí ni sà. Wọ́n ní pásítọ̀ Ezekiel. Pásítọ̀ Ezekiel láti bò. Ẹ sà, èmi ni ẹwà tó mi ọmọ ojú ọlá pé. Èmi náà lẹ ń béèrè ẹ máa bọ̀. Ọlápọ̀jù èmi lóde ìyà ẹ̀fẹ́ yìí pọ̀ ó ga. Ìṣọ̀lá kí ló dé o ìyà ẹ̀fẹ́ yìí pọ̀ lápọ̀. Báwo ni ilé ńkọ́ mọ́mí ńkọ́ gbogbo ilé ńkọ́. Adúpẹ́ sà. Dáàdì ẹjọ sẹ́yìn náà ni pásítọ̀ Ezekiel yẹn sà. Agbára náà ẹ̀ ń wò mí bákan pé ojú ọmọdé kò sẹ́ni tọ́lọ́hún ò lè gbé ẹni tọ́lọ́hún bá ti pè ẹjẹ́ á gbà fún bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín tó wà nínú Bíbélì
ó ní látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ṣé rí nǹkan tí mo fẹ́ yọ fún yín bẹ́ẹ̀ ni pé Ọlọ́run lọ́ba ọ̀rọ̀ òun ló máa ń fi ọ̀rọ̀ sí ẹni tó bá wù láti sọ wọ́n mi ń pè mí lánàá so kété tọ́dẹ̀ pè mí tán mo ṣe prayer sí mú mi rí àwọn ìṣèpáyà kan ní pé nǹkan tá mú mi rí wípé ẹ ti kọsẹ̀ nípa ìbìkítà yín nípa ìkànkankún ẹ ti kọsẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ bíbí yín. Dádì lóòótọ́ ni mo ti fìgbà kan kọsẹ̀ rí bẹ́ẹ̀ ni dádì ṣùgbọ́n lọ́nà wo ni mo ti fi kọsẹ̀. Gẹ́gẹ́ bí mo yẹ sọ ní pé nípa ìbìkítà yín ẹ fi kọsẹ̀ kò dẹ̀ sí ẹ̀dá tó mọ̀ nǹkan tọ́lọ̀ nǹkan fún mi nídìí kẹ́ máa mọ̀ nǹkan tẹ́ ń ṣe lóòótọ́ mi mọ bó ṣe jẹ́ àmọ́ amú mi rí pé ọmọ kan ṣoṣo takọ mọ́ yín ẹ ti ṣẹ̀dá ẹ ti ṣẹ̀dá ẹ ti ṣẹ̀ ó ṣe gbogbo èèyàn ló ní oore ọ̀fẹ́ o ẹlòmíì wà wá fún lọ́mọ púpọ̀ kò ní lọ́mọ ológun ẹlòmíì wà ó lè jẹ́ ọ̀kan kó dẹ̀ jọmọ ológun ó lè jọmọ ológo tó Ọlọ́run fẹ́ fún ẹ nínú mẹ́fà kó jẹ́ ọ̀kan kó jẹ́ last born kó lọ òun pọ̀ mọ́ ti pọ̀ lẹ̀ kọ́lọ́run tó dẹ̀ jọba àrà kó ní last born òun fẹ́ fi sí kó lọ ṣe ẹ ti ṣe àmọ́ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹ máa ní láti súnmọ́ Ọlọ́run gidi gan. Adé máa lẹ̀ mọ́. ẹ máa súnmọ́ tó bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ yín náà àkókò ní rí church mi rí yín rí wọ́n mi yín dẹ̀ ń wá church ẹ̀yin náà ẹ máa gbìyànjú ẹ súnmọ́ Ọlọ́run ká ní ẹtẹ̀ ń súnmọ́ Ọlọ́run gbogbo ó ṣeé ṣe káà gan ti rí àbí kẹ́yìn gan ti máa ní àwọn ìmísí díẹ̀díẹ̀ nínú. Dádì látẹ̀ni lọ mo máa súnmọ́ Ọlọ́run in fact church ni máa sùn dádì ṣùgbọ́n ṣé ti bá ń ṣe léyìí ṣé máa bímọ. Rárá o ọmọ kan ṣoṣo la mú èmi rí tọ́lọ́run kọ mọ́ yín àmọ́ tó bá wọn Ọlọ́run kò ń pe ẹni kankan síbẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan tó wù ọba ara ni ó lè parẹ́ kó tuntun kọ ó lè wù kó padà fún yín lọ́mọ bọ́ ìbọn tèmi rí ẹyọ kan ṣoṣo ni àmọ́ kò sí nǹkan tọ́lọ́run lè ṣe tẹ́ bá gbàdúrà tẹ́ ń gbàwẹ̀ kó fèèyàn tiẹ̀ lẹ̀ lágbára Ọlọ́run á dùn yín nínú kalẹ̀ ẹ̀ ní pasán ọ̀rọ̀ yín ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa bíbí lọ bí yín ẹ̀yin náà bí ti ní lágbára Ọlọ́run. Fẹ́ kí dẹ̀ bá mi sọ ó bá mi sọ ṣùgbọ́n mo fárígá mo fà kékọ́ rí. ẹ máa wọ owó ìwọ̀n Ọlọ́run ló ṣe náà à ń lọ sí fún ìṣẹ́ Ọlọ́run náà ni tẹ bá mọ̀ pé lè tẹ̀lé wa ẹ jẹ́ àjọ máa lọ ẹ bá dẹ̀ mọ̀ pé ẹ ní ibi tẹ̀ ń lọ wá gbàdúrà wà lágbára Ọlọ́run. My name is Ewatumi Ojúọlápé Ìjẹ̀bú Òde ló ń fi orí mi sọlẹ̀ sí. Ìjẹ̀bú rẹ̀ mi wà ọmọ Ìjẹ̀bú ni mí Ìjẹ̀bú ni mo gbé dàgbà. I love sports more than any other. Ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù èmi lóde ìyà ìfẹ́ yìí pọ̀ ó ga emotional crack this emotion too deep emotion tó gbà lé emotion tó gbà kó ó lè jù ó. You don't have to hurt me before you show me love. I don't have to suffer before you show me way. Show me love, show me way, darling. Bàbá lọ lọ́kọ, àwa lọ nírìn àjò ìfẹ́. For better for worse, darling ṣó rántí ìlérí. Àjọ máa pẹ́ títí nínú ọkọ̀ ìfẹ́ ṣùgbọ́n. Show me love, show me way, darling. Ayé wa dùn, ìfẹ́ máa dà mí o. Máa dà mí o. Ìfẹ́ máa dà mí o. Kí ló ṣẹlẹ̀ ní báyìí?
Auntie, ẹ ká sàn ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Àwọn vet tó wà níbí báyìí ni mo béèrè. Ìgbà tí mo débẹ̀ nsìn ni mo rí pé wọn ò dẹ̀ sí níbí báyìí mọ́. Mi ni mo bóyá ẹ tiẹ̀ ní àjẹ́ àbí tí wọ́n lè kó lọ. Àbí níbí báyìí náà ni. It's like I've met this face before. Èmi? Yeah. Ẹ má bínú o, èmi ò mọ̀ yín o. I've met this face before. Méjì lọ́lọ́run dá yẹn o. Did you participated in that marathon, eré marathon ta sá last week? No. Ẹ̀yin lè dín nínú báyìí. Seriously? Wow. Demo, immediately I just. Wow. Hey. It's good to see you. I swear. What a What coincidence. I swear. Wow. I still met you again. Same here. Ṣé àwọn níbí báyìí lẹ́yìn gbé ni? Actually, mo ń bọ̀ láti mo lọ pick ọmọ èèyàn bẹ́ẹ̀ ni. So ènìyàn mo wá débẹ̀ mi ò bá ènìyàn wá. So I said I felt. Yeah, it's fine. Àwọn people yìí ló ni mo wá síbí báyìí. Ó dùn mí gan gbà tí mo débi tí mi tẹ. Wọ́n ti relocate. So ẹ mọ̀, wọ́n ti relocate pẹ́. Imagine. Wọ́n relocate Ìmọ̀sán. Imagine ìgbà tí wọ́n fẹ́ relocate at least wọ́n ti inform àwọn customers wọn pé a ti fẹ́ kúrò níbí o in case ẹ bá need service wa ẹ lè pè wá níbí báyìí. Ó lè jẹ́ impromptu náà ló ṣẹlẹ̀ ẹ má bínú ó lè jẹ́ impromptu ló ṣẹlẹ̀. Ẹ wá sọ pé Modimosan lọ relocate lọ. Ibẹ̀ ni Modimosan. Gbọ́n yẹn. Ó lè jẹ́ new site níbẹ̀ yẹn mọ̀ pé. Ìyẹn lágbára o ẹ pẹ̀lẹ́. Yes sir. Ẹ má bínú o ṣé mo lè gba nọ́mbà yín. Emotional cry. This emotion tó do evil. Emotion tó gbalé. Emotion tó gbàkó. Ó lè jù o. My break it. Sori sin tó rọra wà nílẹ̀ yìí. O máa ń prove pé tó bá break o lè pot méjì. Tó o bá ti pot méjì wàhálà ni o. Má fọ. O tẹ́ ṣé o ráyè ẹ lóde báyìí. Sínú máa ń wọ̀. Yìí máa fọ́ bú sẹ́ni tó máa nà ẹgbẹ́. Ọmọ tèmi ni wọ́n gbé sọ. Ẹ kí ló tí gbogbo yín ṣe báyìí? Ṣé lè ló máa ń wí? I've been calling you, I've been messaging you, not responding. But you need to come and respond. Màá náà ṣe kí sí ẹ la. Ó di méjì. Nǹkan tá a jọ sọ náà ni nǹkan tá a jọ sọ wọ́n tí mo ń bá sọ. Mo nífẹ̀ẹ́ ni I'm not even joking about this. Mo nífẹ̀ẹ́ ni I'm serious. Ìgbà tí mo ti fojú kún ẹ báyìí ó dàbí pé mo ti pàdé ẹnìkejì mi ẹni bí ọkàn mi ni. And I just want you to understand that I'm being sincere about this. Ẹ kí ló dé tó ń ṣe ọwọ́ bí alákàn báyìí bọ́bọ́ yìí? I just wanted to say yes and you see mo máa ń ṣèkẹ́ obìnrin ni so mo ṣe kàn tó wá máa rò just say yes. Oh my yes. Oh mo bínú mi ṣe dùn tó pẹ̀lú yes tó ó dàbí ẹni pé mo win visa lottery àbí mo hit jackpot kan. Go. Báwo ni a ṣe máa rí ara rẹ̀? Síbẹ̀ ọ̀rẹ́ mi ó rẹ̀. Báwo ni a ṣe máa rí? Ó ti mú bí èyí sọ̀rọ̀ ó ti mú ẹ̀ sáà nígbà tó No, bí ẹ tó bá ti sọ ni I'm comfortable. Okay, I'll be expecting your call. Ó ṣé gan. Love you so much. Ẹ dúró ẹ gbọ́ nǹkan tí mo ń gbọ́ yìí. Ẹ̀wọ̀n náà sọ. Love you so much. Ọ̀rẹ́ ti yé mi ẹkùn ọgọ́ òkè. Ẹkùn mi kò jẹ́ náà kàṣẹ rí mo jẹ́ ẹ̀rẹ́ bàjẹ́. Mr. Lover. But wait o, ṣé kìí ṣe ọmọ tí a meet ní marathon race ta lọ lánàá? Òun náà. Wà á tó mi. Pàdé mi, in fact ẹkùn tó pé yẹn gangan òun ló ń jẹ́. Because níbi tá a ti ń lọ ta ṣe ń jog mo kọ́ ní pé pàdé mi wà lẹ́gbẹ̀ẹ́ so ó ti àgbà nọ́mbà ẹ̀. Ìwọ gangan ló ní problem mo gbà pé o ní problem because tó o bá ní problem àti wà tóun kí ló dé tẹ máa hype bọ̀bọ̀ olójú yoyoyo yìí ẹ kí ló dé tẹ over hype ẹ̀gàn kò yé mi ẹ̀yin lẹ̀ ń kó bá why can't you call a spade
ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fún pé bọ̀bọ́ yìí nǹkan tó ń ṣe kò dáa ó dẹ̀ máa mọ̀. ẹ jẹ́ kí n wọnú òwe Yorùbá kan tó sọ pé ọ̀kẹ́rẹ́ tó máa gúngi ọ̀gẹ̀dẹ̀ kí ni wọ́n sọ pé ó máa ṣe. èkónú ẹ̀ máa mú ṣámṣám. èkónú ẹ̀ máa mú ṣámṣám. ó bí mi pé kí ni ìdí ṣe rí bọ̀bọ̀ tó jókòó yìí ọmọ tó pàdé yẹn ń sìn ó máa rò pé òun rí èèyàn ni o wo ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ọmọbìnrin yẹn ò lè ever gun ọ̀gẹ̀dẹ̀ bó ṣe dúró yẹn kò mọ̀ pé òun ti wọ one chance ẹ bá bọ̀bọ̀ yìí sọ̀rọ̀ wo bóyá ń wò mí ó mọ̀ ètò lè máa bó sọ ó lè sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀. ẹ dúró lọ ṣé ti ṣe tán. mo ti ṣe tán. ẹ ti ṣe tán. mo ẹ wá sùn kọ́kọ́ fún yín ṣé nǹkan tẹ̀yìn understand rẹ̀ tí àwọn ò bá toast wọn wọn wá toast wọn Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ so tẹ̀yìn bá ní ìlú kẹrán yẹn wọ́n tàdé ń sùn ní nífẹ̀ẹ́ ọmọ yìí sometimes it is not how far it is how well nífẹ̀ẹ́ mi ẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ fún mi wá sùn ẹ̀ bá wá sí wedding wa. mo jẹ́ ìrírí àbàjẹ́ ó like not throwing. ọmọ wá sí wedding wa ọmọ wá sí wedding mo gbà ọmọ wá sí wedding ṣé wo ò rí gbà tẹ́mi pàdé arẹwà ó rí bí mo yẹ ṣe pẹ̀lú. ẹgbẹ́ olóò fọ́ lẹ́nu jọ́tọ̀ pàdé ẹ̀ náà. èmi fọ́ lẹ́nu ìgbà tí mo fọ́ lẹ́nu ṣé mi ṣe máa fẹ́. lẹ́yìn tẹ́mi fẹ́ arẹwà obìnrin mélòó ló ti mọ̀ lẹ́yìn arẹwà. àjọ máa pẹ́ títí nínú ọkọ̀ ìfẹ́ ṣùgbọ́n show me love show me way darling. ayé wa dùn ìfẹ́ máa dàbí o. mo fẹ́ ra ni mo ní pàtí kan tó wà very important láti lọ. tí mi ṣe mọ ìtàn ta Bow Street. èlò náà ń ta tí mi lè. ṣe ti ní 800. ẹ lọ jì. 800,000 àti mẹ́fì mi lẹ̀ wò ó tó bá ń kọ́ ló bá mi darí. ẹ má lè sanwó fún ẹdí ètí ẹ. mi ì gbà mi ì ṣe kú gbà. ẹ̀yin àti mo ń gbọ́ sí pé ń lọ sí pàtì ṣáájọ́ lọ ni. wọ́n pẹ̀rọ tó níwò ìgbín tí bí ìgbín tiẹ̀ wà ní. ṣolóṣó ni ẹ ní tó no ẹ dúró so torí pé mo ti ń ṣolóṣó sí ìyẹn sọ pé kí n má tẹ̀lé lọ sí pàtì àbí. yes ọ̀rọ̀ school ẹ̀ tá a ṣe ń ṣe àti ìyànjú ẹ̀ síbi kan gángan lọ pàtì bó yẹ rí. Wálé jẹ́ kí n pè é padà ẹ kúlé o. dáadé ẹ káàbọ̀. ẹ kúlé ó lágbára o gbogbo ẹran ọmọ mi ojú yín máa gún régé kẹ ẹ kúlé. yes sir. well everything. yes sir. mo gbọ́ tẹ̀ ń jí wọn sí kí ni wọ́n tó ṣe. ó wà òkè ó wà òkè ẹ wá tó mi kó tó dípò bí a mo wọnú ilé lọ mo rán mọ́ mi ẹ̀ sí ṣe kò jíṣẹ́ fún ẹ rárá. dáàdi wọ́n pè mí láìpẹ́ yìí wọ́n ní pé ẹ sọ pé tẹ bá dé olóòrè tẹ fẹ́ bá mi sùn. ẹ wá tó mi. dáàdi. Yorùbá máa ń sọ pé ọ̀rọ̀ nílé ibi tó bá ti bá mi kò láti sọ. I'm your father. Nǹkan tí mo ìtorí ẹ̀ pé mọ́mí ẹ̀ tí mo bá mọ́mí ẹ̀ sọ lórí ọ̀rọ̀ tí mo ti ń bẹ sọ látijọ́ yẹn ìgbà ara la máa ń búra o ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ mo fẹ́ fi pa àrokò ni kò sí ọmọ mi alálùbáríkà wàá dàgbà Ọlọ́run ṣe mo dúpẹ́ o pé o fún mi láwọn ọmọkọ́mọ ọmọ tèmi gangan lọ́lọ́run fún yín Ọlọ́run bá mi jogún ìmọ̀ fún yín Ọlọ́run jogún ọpọlọ fún yín wọ́n ní olówó ìlọ̀rọ̀ máa ń bá wí mo ní mo fẹ́ pàrokò ó béèrè pé ta ni ìwọ gangan mo fẹ́ pàrokò sí. yes. ló ṣe àwọn àbúrò mi. iye kan alábàáwọn ojú mẹ́ta lọ ẹ̀yin mẹ́ta náà rẹ̀ níbi èmi bàbá yín mo jókòó yìí a ní kó mú ọkọ wá sílẹ̀ ó kọ̀ ọ́ mọ́kọ wálé kò sí bó lè ṣe jẹ́ o ilé obìnrin kì í pẹ́ ṣú kò yẹ kó jẹ́ pé nǹkan tá a bá ẹ sọ lọ́dún yìí òun náà la máa tún bá ẹ sọ lọ́dún tó ń bọ̀ àsìkò ara la máa búra mo wá ń paláṣẹ gẹ́gẹ́ bíi bàbá bí ayé ò lè bá yín sọ̀rọ̀ torí mo mọ̀ pé ọ̀rọ̀ àpamọ́ ẹnu ẹ̀yin ọmọ àti ìyá ló wà tí ayé ò bá ti lè bá yín sọ̀rọ̀ mi á bá yín sọ̀rọ̀ mo fún ẹ láti èní bẹ̀rẹ̀ sí kà ṣé o gbọ́ bẹ̀rẹ̀ sí kà láti èní mo fún ẹ ní oṣù mẹ́ta kó fi mú ọkọ wálé. dáàdì
mi mọ́kọ wálé o mo ti sọ situation tó rọ̀ mọ́ ọkọ tèmi fún yín ṣé ó dáa kí mọ́kọ kan wálé kó wá yá kó wá máa treat mi kí padà wá jókòó sílé mọ́mì bí ṣé ó dáa bẹ́ẹ̀ dáàdì ṣojú yín máa gbà. ọlá àṣàánú ní ìgboro tá a wà yìí àtọkùnrin o àtobìnrin èwo gan ló dánú gbogbo wa bí ìyá yín ò ṣe dá nìyẹn tó mo fi fẹ́ wọlé o àjẹjọ ń gbé ẹ wá wòran kò dá ìkíní kò dá ìkejì kò dá ìkẹta ṣé ọmọ alẹ́yìn mẹ́ta àti kan lẹ́ẹ̀dá mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ́ kì í ṣe pé ṣe ló tí ì fẹ́ fẹ́ ọkọ oge ṣíṣe oge àṣejù òun ló wà lára ẹ̀ tẹ́mì kí ni nǹkan tó jẹ́ original gan lára obìnrin tá a fẹ́ irun orí fake irun ojú fake èékánná ọwọ́ fake èékánná ẹsẹ̀ fake ẹjọ́ kí ló jẹ́ fake lára wa ọkùnrin. dadi kó tó di pé ẹ wọlé ọ̀rọ̀ bone street làwọn àtàtì mi jọ sọ. dadi ṣe pamọ́ jọ èké. ẹjọ́ kí ló ń jẹ́ bone street. dadi irun tí wọ́n ń lò òun ló ń jẹ́ bone street ṣé irun tá à ń sọ̀rọ̀ ọ̀pá yìí irun tó wọ́n 750,000 àbí 800,000 dadi. 750,000 800,000. 1,000 kò ń ṣe náírà dadi. kókò quiet. ní owó tó jẹ́ pé tí n bá mú lọ sí north ó lóye màálù tí wọ́n fi kó dé lẹ́sìn ra irun ẹyọ kan ṣoṣo wẹ́ gbogbo ẹ̀ tí ẹ̀ bá mi ebi ò kí ń wọ inú kọ́rọ̀ mi wọ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ẹ wọ mi lẹ́tọ̀. I'm a kind of girl that always think about my future but I'm a lover girl. Mo fẹ́ràn ọkùnrin tó pupa tí kò ga jù tó ṣe dùn wò. Oyin sàkáǹtì fún mi jẹ́ kí wọ́n yẹ tó wà ń bẹ̀. Ẹ jẹ́ n sáré ṣe nìsín. Mr. Babajide. You're welcome. Ẹ ká sọ ṣe wá pa. Àmọ́ jẹ́ tó. Ṣé sales wa? Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Madam kí yín o. So most of the time. Okay. Tí n bá ti sí níbi iṣẹ́. And I'm not at home. Èmi àtàwọn ọ̀rẹ́ mi. Okay. Ibi tá máa ń wá rẹ̀. Okay. Tá máa ń wá chill. Wọn kò dákọ̀ ọmọkùnrin máa dá jókòó jù. Wọ́n máa ronú ni. So mo kọ̀ ní ìdá tí mú edé bí. So at any time bóyá o ti wá mi dọ́fíìsì mi bí o ti wá mi dọ́dọ̀ mi ni o ti pè mí tètè bẹ́kọ̀ ni. Ibi tí mo máa wà rẹ̀. So nice. Ó wà peaceful. So gbogbo ìgbà tí wọ́n wá ń pè ẹ̀yìn this is where you are now you be telling me most times you are with your friends you are everything. Yeah, when I'm with friends. Friends. Just friends. Bí mo máa ń jókòó sí. Tó bá dé bí tó bá bá mi bí a mo travel. Friends indeed. Àbẹ̀wò àwọn obìnrin lẹ́wọ̀n ń jókòó sí. Má sọ fún mi pé you are the outgoing type. Àwọn onífàájì àwọn tó máa kó oríṣiríṣi àwọn ọmọ o. Ìyẹn kọ́. As ọmọkùnrin ní ẹ̀kọ̀ọ̀kan tíyàn bá ṣiṣẹ́ tíyàn wà bọ́ọ̀dì ó jẹ́ kíyàn níbi tí wọ́n máa ṣe fàájì wọ́n ṣe fàájì ń bí omi pé bóyá wọ́n á ṣe ṣìnà náà. Are you telling me you are the only one that used to come here? ṣé wọ́n dey come here wá gbé bá gbóbìnrin dání bẹ́ẹ̀. irọ́ ni me and my friend. Okay. I'm not a womanizer. As time goes on màá mọ̀. I don't support polygamy and at the same time I'm not against it. wọ́n sọ ń jí mọ̀. ó máa nígbàgbọ́. no dey seize my brain there. By faith all things are possible. Okay. Mo ní gbàgbọ́ tiẹ̀ wà. Mo ní gbàgbọ́ ẹ wà. Ìgbàgbọ́ mi wà lọ́dọ̀ náà. Ó lè jù ó. You don't have to hurt me before you show me love. I don't have to suffer before you show me way. Show me love, show me down. Ó ti délé ọkọ, ilé ọlá dá o. But my home. Èyí pọ̀, ẹ ǹlẹ́ ìyá wa. What is all this now? What is all this? You girls, mi ò láì bẹ̀ ṣe ń ṣe. This is my place of work. Kí mo ti ń jẹun now. So kó tó bá wọlé, what do you expect? I don't like it. Ìyálájé ẹ̀dá. I don't like it. Don't come, you know ìyálájé mi. No like it. Because like I don't like it. Ọ̀dọ̀ mi sì rí ìwé lóní ṣán. Ṣebí ìwọ la ní ká wá bá ṣeré. So anything tá a bá ṣe yẹ kó gbà bẹ́ẹ̀ fún wa náà. Serious. Like seriously, serious. You guys are sitting down, your phone they're saying and your watch ó ṣe video call nínú bíbá yìí.
Kò ṣe fídíò kan, ó ṣe Snapchat. Kí ni yàtọ̀ Snapchat àti fídíò kan? Kí ló lè tó yìí náà? Wò ó má dá àwọn ọ̀rẹ́ wa lóhùn jàre. Kí ló kọ ọmọ ẹ̀yẹn títí tó má bá mi ṣe ohun mi yẹn mo fẹ́ ṣe ohun mi jàre. Hello? Yeah, yes. Yeah. What's the problem? Okay. Alright. Hey girls, guess what? What? I need out till I lay. Ó ti ṣe díẹ̀ tí mo ti jáde ní ọ̀nà ní ọ̀tún ọwọ́ epo lọ́fẹ̀ẹ́ lọ́fọ̀. Ẹ wo, gbogbo adájọ́ ń lọ. So because of outing, ògbìn ti ṣe bí ẹyẹ ìbákà. Ẹ ní orí tó ń rò. I slow down. Wait, you guys should get it into your skull. Pé èmi o ẹwà tó mi tí bá ṣe ń kúrò ń bì. I'm proceeding to ọjà. Ó ti gbàgbé pàmò àjà sùn. I have a fiancé. Pepper soup. Àwọn nǹkan tó máa ń like yẹn. Cocktail. I have a fiancé and I'm going to the market to get food stuff and cook fried rice and chicken. So, I must stay. Ìgbà ọ̀ torí mo fẹ́ sọ́njẹ fọ́kọ ẹni kò má tẹ̀lé wa. Whatever. Ẹgbẹ́ jẹ́ ló jàre ìwọ ló mọ̀. Ìyàwó ilé. À ń lọ. Ṣáàjọ nítorí Ọlọ́run iye tí mo ní kó o kó fún jòsí ni kó o kó fún un. Àǹtí òun náà ni màá kó fún ìgbà tẹ́tí tèmi náà lọ́rùn. Ẹ tún fún mi lówó mo máa fún un. Má wàá gbàgbé o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mọ ibi tí mò ń gbé dépò pé wọ́n mọ iṣẹ́ tí mò ń ṣe wọ́n á fi ẹlẹ́dàá mi pamọ́ síbí ni o. Bọ̀ àǹtí tí ọ̀rẹ́ ń bá bẹ́ẹ̀ pé kò lè mú un. Sọ́pọ̀ pàdé mi lọ́nà kó o mọ ibi tí mò ń gbé. Àwọn tó máa bẹ́ẹ̀ ni pàdé mi lọ́nà. Nígbà tí ẹ sọ pé ẹ̀fẹ́ jẹ́ kí anybody wá bá yín bíbí ṣé ẹni wá sọ̀dọ̀ wá mú wọn. Mo sì máa yọjú ṣáà má sọ fún anybody bó mọ ibi tí mo wà tẹ́tí máa lọ. Kí n má sọ fún jòsí náà. Lọ sọ fún un. Má lọ́jọ́ oníranù. But make sure pé owó tí mo ní kó o fi jíṣẹ́ fún mi jíṣẹ́ máa má padà wá fìgbà yìí ó dàbọ̀ tó bá dẹ̀ wọ̀n kó jẹ́ kó gba téèkì tí mo fún ẹ lọ́wọ́ wàhálà sí i. Wọ́n mi má gbé yẹn. Orí ìwọ náà ti fẹ́ máa wí ni. Ẹ kú jókòó. Daddy. Báwo ni o? Ẹ ǹlẹ́ o, ẹ kú lóye o. Mo máa rójú tuntun. Daddy ẹ̀mí bíbẹ̀ ṣe máa ń sọ wípé mi ò kí ń ṣọmọ kékeré mọ́. Pé àgbà ti dé kí n wá kan ṣe kan kí n marry. Mo wá bọ́ síta. Mo wo gbogbo wọn yàtọ̀ síra wọn. Mo wo ọmọ tó gbádùn tó ṣì wà responsible. Ẹja tó tóbi. Ìgbà tí mo wá sọ ikọ̀ sómi ẹja tí mo mú jáde ẹjọ́ wọn rè. Ọmọ ìlú wo wá ni o? Ọmọ bíbí inú Ìjẹ̀bú Òde ni sà. Ìjẹ̀bú ọmọ alárẹ̀, ọmọ alárẹ̀ ọmọ 16, ọmọ òbí yọ̀wọ̀yọ̀wọ̀ ọjọ́ dáa fún ọ. Ìlú tó dáa ni Ìjẹ̀bú gbáfẹ́ púpọ̀ yóò dáa fún ọ. Àbíbọ̀ ni ìyá ọlá. Ó dáa tó wù mí bẹ́ẹ̀ rí pàjọ́ ṣàwàdà gbẹ̀ wọlé. Àmọ́ bàbá ọlá ẹ tètè ya pé ọlá níbi tí ọmọ ti ń gbọ́ ti bàbá o kẹ́ ẹ sọ fún dáadáa bó ṣe wà. Ọlá má wulẹ̀ jákọ́ ibi tí ìyá rẹ̀ ń lọ ó yé mi torí gbà tí mo wà ní Ìṣàngó Òde bíi tiẹ̀ wọ́n ń tò ní wọ́n gbà tí mo pàdé ìyá Ọlá tí mo rí pé ìfẹ́ mi ni òun ló já mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ṣe tiẹ̀. Èṣù oníyà yìí jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀ kò sí nǹkan kan láti gbà mo ti fẹ́ ìyá rẹ̀ kò rẹ́lù mi pẹ̀lú mi irú ẹ̀ náà lọ́mọ mi èmi lọ́jọ́. Dádì ẹ tí ẹ mọ nǹkan this is my wife. Ọ̀rọ̀ náà nǹkan ẹ bá pàtẹ́wọ́ mọ́ mi àtẹ́wọ́ yẹn rí bá kan ẹ máa yẹ kó mi máa fi bẹ́ẹ̀ mi wà responsible ni baby ó tiẹ̀ ní àwọn kankan tí mo fẹ́ fi wọn. Just go straight the first room by the left that is my room just go straight
ìyàwó mi bẹ́ẹ̀ni màmá ẹ̀ ẹ máa fẹ́ yàwó ẹ máa fẹ́ yàwó yìí. àwọn tí ẹ yà rẹ ọmọ tó dà ìyá ọ̀la. ẹjẹ tó tẹnu mi ẹjẹ tó tẹnu mi n kò jẹ́ pé tẹ̀yìn bá ti lọ láàárọ̀ ó dalẹ́ kẹ́ ẹ tó dé. ṣé ìyẹn ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà wọ́n. ẹjẹ ń kà á ẹjẹ ń kà á bó ṣe gbọ́n máa tó lọ ṣe ẹgbẹ́ tí kìlọ̀ fún ẹ. kìlọ̀ fún ẹ ó ń bá yín lọ. èmi understand yìí. ẹ fọ́ ní ṣá. ẹ náà. ẹ mọ̀ wípé ọ̀rẹ́ yín ó ń fẹ́ ọ̀rẹ́ tiwa ẹ wá ń sọ fún mi wípé kémi àti yín kájọ máa ok ẹ̀gbọ́n mú àbúrò mú roko sétílé mi ò kí ń ṣe èmi jẹ́ṣẹ́ ilé. irọ́ bí wọ́n ṣe ń káàtì ẹ̀yìn kọ́ lè mi ṣe rí sórí nǹkan tèmi rí méjì ni wọ́n ní igi súnmọ́ igi lọ́bọ̀ fi ń yọ. mo tẹ̀ ń ṣe fún mi ò láìkẹ́. ọkọ̀ dàbúrú látàárọ̀ pé kó máa rí bẹ́ẹ̀ yẹn náà. ṣèbí mi wà ń bẹ̀ láti tèmi ń dúró. dàdúró síbẹ̀ yẹn látàárọ̀ tó láìkẹ́ ọ. Stop. For almost 1 hour, I'm over the restroom. I'm very sure pé don't make a call ni. Baby, me. Why you? I want to use the restroom now. Babe, ma ṣe sùn. You want? O ma bínú jù. Calm down. Be calming down. Okay. Be calming down. It's okay. O wọnú restroom for 1 hour. Babe, I'm sorry. I'm sorry. I'm gonna make call. Let me to beg him now. Babe, o ti ma bínú jù. O ma bínú jù. I'll make call. Tọ́wọ́ dẹ̀ sọ wait. Aṣọ tó ti ń bínú ṣe ṣé kìí ṣe ń pọ́ tó ń jà báyìí? Ó ń jà. Ṣé tí wọ́n kè so ọ̀rọ̀ hospital kọ̀ rẹ̀ ẹ bá mi gbé báàgì. Ònìyàn ti fún ẹ. Tíṣù ṣe báyìí ẹ. Bébí. Tún wà ń bẹ̀ báyìí. báwo ni ṣé kò sí. Àwọn fáìlì yìí mo rí pé ó yẹ kẹ́tì ṣiṣẹ́ lórí látàrọ̀ bọ́ ẹ̀ ṣiṣẹ́ mo mú ṣe wò pé kí n. má bínú tí mi ò bá gbọ́ nǹkan tó sọ dáadáa èmi àti ẹjọ́ wà ní ọ́fíìsì látàrọ̀. No. Oh, sorry. What's that? There's thing. Thank you. Èmi àti ẹjọ́ wà ní ọ́fíìsì látàrọ̀ o ò gbé fáìlì wá fún baking sign but now excuse me no it's fine ìgbà tó rí i pé mo jáde mo ti ń lọ sílé mo ti fẹ́ wọnú mọ́tò lọ ẹ̀ṣẹ̀ wá gbé fáìlì wá fún mi pé kí n sign ṣé òun ṣeré ni because I don't understand. Ọ̀gá soft copy ló yẹ kí n fún yín but mo fẹ́ kí iṣẹ́ yẹn kó dán dáadáa so that màá lè fún yín hard copies ọ̀gá. Oh no are you alright? I'm sorry guys. Madam Onifa tó bá ti di lọ́la I will sign it so take it back. But Teniola ṣebí èmi àti ẹ ti jọ lọ́rọ̀ àjọsọ ti tẹ́lẹ̀ so why are you acting like this?
Now, take the file back to your office. Oga, nǹkan tí mo fẹ́. Leave this place! Will you get out of my sight? Leave this place! I said you should leave this place. Nuisance. Jamalo. Uncle. Yeah. Kí ló tó jágbe mọ́ bẹ́ẹ̀? Kí ló ṣẹlẹ̀? What happened? Kò lè yé. Ṣé rọ́mọ yẹn? Ṣé o lórí gbogbo body language tó fi bá ẹ sọ̀rọ̀ ni? Gbogbo bóyá ń fọwọ́ kún ẹ̀ tó ń ṣe. Wàá sọ pé ò rí gbogbo nǹkan tó ń try láti sọ. Oh, ìwà tó bá fẹnu sọ̀rọ̀ náà. No, ìwọ rí yẹn. Èmi ò rí. Bàbá mi sọ̀rọ̀. Má wọrí á tó yẹ. Kí ló kàn mí? Èmi ò máa wojú ṣe. Ṣáàjẹ́ káwọn ọmọ yẹn kọ́ fi attitude gbà kọ́ bá sì ti mú ẹ mọ́lẹ̀. Ó mọ̀ mí náà. Mo ti rìn mo ti délé ọ̀la owó dá o mo ti délé ọkọ. I need to charge my phone. I need to charge my phone. If your phone is ringing, oh. Okay. Ife mi. Ife. Ife, your phone is ringing. Even she come out with a provide. If your phone ain't ring go. Sugar, what happened with my phone? Babe. Who is Tife? Baby, Tife is just a friend. Babe, let's go and sit. What? Ṣọ́ṣẹ́pẹ̀ fún ẹni, padà sí wa. Wà padà sí wa. Ṣọ́ṣẹ́pẹ̀ fún ẹni. Tife ṣọ́ṣẹ́pẹ̀ fún ẹni. Babe, calm down. Babe, calm down. See what you do. Okay. Babe, calm down. I will explain. Just calm down. See, Tife, it's just a friend. You're crazy. Ó ti yàwèrè. Ó ti yàwèrè pọ̀ ti sàsí ẹ. Brain bó ti tún nínú brain ẹ. Babe, please calm down. Tife, it's just a friend. It's a friend. Ó dẹ̀ text ẹ. Ipe baby, what's wrong? Orí ẹ ti dà tó bá tún sún bọ́tà máa fi fọ́ ti dá padà. O ti ń ṣí èrè. O ní kó. O ní ẹ̀fọn ìfẹ́. Nínú ilé tí mo gbé. O mẹ́sẹ̀jì ọkùnrin. Ẹ jẹ́ ń ṣorí burúkú. O fẹ́ bẹ̀rẹ̀ àgbèrè. O fẹ́ bẹ̀rẹ̀ ṣìnà. Kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ? Wọ́n sẹ́ǹdì bébì. Ẹni ni wọ́n máa ṣe. Orí ẹ ti tọ́. I can explain. Emotion is cracking. Somebody's calling me. Pé kí ló ń wá o? Kí ló ń fẹ́ o? Ìfẹ́ mi ló sọnù. Mo dẹ̀ ní láti wá. Mo dẹ̀ ní láti rí. Kí ló dé o? Ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù. Èmi ló dé, ìyà ìfẹ́ yìí pọ̀ ó ga. Ìṣọ̀lá kí ló dé o? Ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù. Èmi ló dé, ìyà ìfẹ́ yìí pọ̀ ó ga. Emotional crack, this emotion too. Ọ̀gá mo ń bá yín sọ kí ló ṣe yín ṣé kò sí ọ̀gá.
ọ̀rẹ́ ṣe mọ̀ pé tẹ́nìtìn bá ṣẹlẹ̀ báyìí as the chief security officer of the law in the Nigeria of the community company èmi ló máa kọ́kọ́ bá wí owó mi ló máa ti kọ́kọ́ béèrè pé kí ló ṣe ọ̀gá ẹ̀ tó bá yẹ kí mo dẹ̀ ṣẹ́yìn nìkan kẹ́ ẹ má bì. Please just go. Don't stress me now. Just go. Sorry sir. Ẹ ká sọ ọ́n. Ta ni yẹ? Mo bèrè èèyàn ni. Ògbé bíi kò sí òbí. Ẹ ṣe sùúrù, mo bèrè bọ̀dá kan ni. Bọ̀dá wo? Wọ́n kúrú báyìí, wọ́n nírun gbọ̀n. Níbí? Ibi yìí ṣá ló ń gbé. Wọn ò ń tọrọ owó níbí ìṣe ẹ máa lọ. Ìtọrọ owó ẹjọ́. Ibi yìí ló ń gbé báyìí. Alẹ́ fi hàn lè bí. Èèyàn kò gbé bí. Sáà! Wọ́n làwọn bí èèyàn nílé fi hàn níbí o. Èmi ni ẹwà tó mi. Yes sir. Let her in. Jẹ́ kó wọlé, jẹ́ kó wọlé. Kí n jẹ́ kó wọlé? Ẹ jẹ́ kó wọlé. Ẹ̀ta ọbẹ̀ tọrọ owó ni o. Wọ́n ṣe máa ń ṣe bí. Saka, kí ni problem ẹ̀ náà? Sorry sir, sorry sir. Underage. Ẹwà tó mi. Are you okay? No. Come on. No. Please let me go down. No. You don't have to do that. Oh, need the gbogbo ẹ̀. Sori ọkùnrin lèmi náà. And ẹni tó bá fẹ́ jẹ oyin inú àpáta kò gbọ́dọ̀ wẹ́nu àké. Thank you. Okay, for you to know pé mo ti dáríjì ẹ. Let me take you out. Thank you. Are you serious? No, it's fine. Come in. After you. Love is blind. Ìfẹ́ fọ́jú. Bí mo ṣe nífẹ̀ẹ́ Ọlámídé tó, I can't live without him. Lámídé. Màámi bẹ ṣe ń pè mí ni mo ṣe ń gbọ́ ni mo ṣe ń dáhùn. Bí mo ṣe ń pè ẹ́ ló ṣe ń dáhùn. Ṣé bá ṣe ń dà yẹ ni lóhùn nìyẹn? Bó ṣe ń pè mí ló ṣe ń dá mi lóhùn. Ṣé bó ṣe kó fún mi lésì nìyẹn? Ó dáa o. Kí ni tó ṣẹlẹ̀ o? Tó fi di pé ó bẹ̀rẹ̀ sọmọ lọ́mọ nílùú. Ẹ wà. Kí ni tó ṣe fún ẹ̀ṣẹ̀ wo ló ṣe ẹ́? Ẹ́? Mo ní kí ló dé? Màámi. Màámi. Ó jẹ́ kí ebi mi ni pé báwo ni ó ṣe jẹ́? Kí ni nǹkan tó ṣe? Màdé sọ fún mi nǹkan báyìí ni ó ṣe. Ṣùgbọ́n bí wọ́n sì ẹ máa bí èmi kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Màámi ẹ jókòó. That means pé mi ìmọ̀ràn sọ mọ́ nìyẹn. Mi sọ bẹ́ẹ̀ ẹ jókòó kí n sọ nǹkan tó ṣe fún yín. Ẹ jókòó. Kí n jókòó. Ẹ jókòó kí ẹ gbọ́ tèmi. Tọ́dà. Màámi ẹ gbọ́ tèmi o. Ṣé ó possible kó má ṣe kókó kí nǹkan bẹ̀rẹ̀ sí ní mọ ni ìyàwó tí mo fẹ́ fẹ́ tá a ti jọ ń tóbi gbogbo ẹ̀ ṣe máa dá tí mò ń tọ́jú gbogbo nǹkan tó bá lóun fẹ́ báyìí ni mò ń ṣe fún un. Àwọn àmàjọ kúbẹ́ òun àtọkùnrin àjọ máa text ara wọn wọ́n máa message ara wọn wọ́n lè jọ ibi tí ṣìnà tí ń bẹ̀rẹ̀ kọ́ nìyẹn ibi tí ìlànà àti àgbèrè tí ń bẹ̀rẹ̀ kọ́ nìyẹn ṣé kò tó kí n dàgbàdúgbò ẹbí ẹgbẹ́ gbogbo kí nǹkan tó ṣe kí n lè sọ fún yín báyìí ṣó dáa. Ó dé ọkọ olówó orí mi ń pọkùnrin líro èsàn lele lúgbà èèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ mú gbódún ọmọ lẹ́wù wọ̀nyí. Màámi ẹ máa kí mi tí wọ́n ti ń kí mi jẹ́ nípa ẹ̀ńbúrẹ́dù mi ni nǹkan tó mọ yẹn ṣe ò dáa ẹ jẹ́ kájọ fẹnu bá wí. Bí mo ṣe ń kí ẹ yẹn ó yẹ kó rí ẹ máa wú bíi ti gàrí ni ó ti yẹ ṣé o wá rí ohun tó wà ń bẹ báyìí ìyẹn agídí kọ́ ló máa fi ṣe kì í ṣagídí lèèyàn fi ń ṣe ká tẹ̀ wá sọ bẹ́ẹ̀ náà dandan náà ni kó tó di pé ìwọ fúnra ẹ̀ pàdé ẹ̀ òun àtẹnìkan ti máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ bó ṣe ń wù ẹ́ náà ló ń wù ẹlòmíì kí wá ṣe lílù bó ṣe lù yẹn tó bá ṣubú lulẹ̀ tó bá dára gbàdá kí ló kó lẹ̀. ó yẹ sinmi ni. máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ irú ìsinmi orí burúkú wo nìyẹn ó lọ sinmi àbí nígbà bá dé fùgbẹ́kẹ̀ náà mú yíyẹ tó bá ẹ bẹ́ẹ̀ ló ti lọ núwúọ̀ ó tún dàlẹ́ èèmọ̀ òwe lọ núlí o náà fùgbẹ́kẹ̀ kó mà mú gàì sí lúwẹ́wọ́ lúwa la káwọ́ pààyàn ní kóòtù ẹjọ́ yìí mèmọ̀ èrò ní kóòtù. Àní ogun. Dámọ̀ bá rí náà ní ìtòyí o ó ti yé
dọ́mà bá a rí gédégédé owó dé tó mo dẹ̀ fẹ́ ní o gbọ́dọ̀ láti ẹnu tó gbọ́ mi bẹ́ẹ̀ báyìí tó ilé gbọ́dọ̀ gẹ́gẹ́ olórí ẹ̀dẹ́sẹ̀ mi ò bí ẹ mo bẹ̀ ẹ́ o díẹ̀ ó ti yé kì í ṣe bá ṣe ń ṣe yìí náà ṣe ń ṣe o ẹ máa gbọ́ mi ná ṣé bí bàbá ìṣe máa nà mí nìyẹn ni. àwọn gentle ni o dáàdi gentle gidi gan ó gentle o ó gentle o. ó yẹ kí bàbá ẹ ti pa mí sílé ńgbà náà. báàmì mo ti gbọ́ tí ẹ bá sọ pé ẹ fẹ́ kí n máa bá wí kí n máa ẹ bá mi wá pankẹ́rẹ́ tó ń tàjọ ọjà kí n rẹ́ sómi tí bá máa fún ní mẹ́ta jẹ orí àpé orí àríṣẹ́tì. káàárẹ̀ ọmọ ọlá orí àríṣẹ́tì. ó gbà fún ẹ orúkọ mọ́rọ̀ mọ́ wá máa gbọ́ mi bí mo ṣe ń bá ẹ sọ tó ń yí bírí tó ń yí bìrì bó o bá dáràn ìwọ nìkan ló máa ràn wé gbọ́n bẹ́ẹ̀ tó bá ti dálẹ̀ ìwọ nìkan á tán. nǹkan tó jẹ́ kí ẹ̀gbọ́n mo rí pé nǹkan tó ń ṣe ò dáa ó lè fẹ́ bá mi tó bá ṣèpọ̀ tí ò dáńsì tẹ̀lé ká bá orí tó bá yàtọ̀ bá orí ẹ̀ máa bọ́ sí social media ọmọ ọ̀dọ́ pé domestic violence ìgbà tó ní wọ́n ní ara mọ́ níbi tá à ń gbé kò sẹ́ni tó mọ̀ ọkọ ò darí ìyàwó máa ń right ayé tá a wá nìyẹn. emotion tó gbà lé emotion. ẹ̀yin náà gbọ́ ok that means pé èèyàn wà ní ìbẹ̀rẹ̀ nìyẹn. ọ̀rọ̀ tó wà lẹ́nu rẹ̀. ok yà àti Becky àti ẹwà ó wà nílé ẹ má bọjá rí àti Becky ojú tó rí yín gbò ó látọjọ́ ó fine. no you know what ẹ̀yẹ má wọ ètí ó ti yé mi ẹ̀gbọ́n mi ni. ẹwà àǹtí ẹwà tẹ́ ẹ̀ bá jáde lẹ́lẹ́rọ̀ ṣe gbogbo nǹkan tá a ṣe tí lè fi jó mo máa sọ o dáàdi máa gbọ́ mọ́mí máa gbọ́ àǹtí ẹwà ẹ jáde wá. so wà nílé yìí. mo máa sáré lọ ṣe nǹkan nílé. kí ló dé kí ló ń ṣe ẹ́ lójú. kò sí nǹkan. o máa rí nǹkan kan kí ló ṣe ẹ́ lójú. kò sí nǹkan kan sẹ́. bọ́ sílẹ̀ kí ló dé tó fọwọ́ ń bojú. kò sí nǹkan ojú rí mi ní jàre. mo rí nǹkan kan lójú ẹsẹ̀. ṣé bíbà domestic accident. mo fojú gbá nǹkan owó ìsọ̀kan tẹ́ bá wá jàre. kí ló lè lójú ẹ̀ kí ló ṣe é. ẹ gbà mí how come kí ló ṣẹlẹ̀. àti Becky ẹ má stress ara yín ẹ̀gbọ́n mi ni mo mọ̀ ọ́ dáadáa ẹ má ta ṣẹ́rí ó ti ń parọ́ fún yín already ó ti parọ́ fún yín ó tún ti bẹ̀rẹ̀ wọ́n ti nà bó ṣe máa ń nà. alónù. Daniel tún ní jẹ́ bọ̀dá Ọlámídé ó ti nà. ọlá ló ṣí ẹ báyìí wọ́n lè jókòó sílé òun parọ́ fún mi what nonsense. ṣó ṣojú ẹ̀ pé náà mi. Daniel bá ó ti tún bẹ̀rẹ̀ kí ló tún bẹ̀rẹ̀. báwo ọkùnrin ṣe máa nù ẹ kí ló dé kí ló fẹ́ fa ọkọ̀ pàlàpàlà yẹn. ọlọ́ṣibà yìí ṣí ẹ́ yamayama ó ṣí ẹ́ bàṣubàṣu ó wá ń gbẹ́nu gbòun ké kò sí kankan. ẹ̀yin ọ̀rẹ́ mi má bínú pé mo parọ́ fún yín kẹ́lẹ́ máa wo Ọlámídé òde ṣe tó máa ń nàyàn bẹ́ẹ̀ yẹn o tó ṣẹlẹ̀ nípa kan jọ ń drag kan kékeré ó kókè mo mú fóònù mi lẹ̀ mo dẹ̀ lọ ṣe nǹkan ní kitchen kí tó dé wá bá text message kàn sáré rán kí n tó mọ̀ actually gba mi ó kò fún bí mo ṣe sọ ó fún explain ṣé you get tí mo ṣe ní kí n sọ. ó jẹ́ gbogbo ẹnu ẹ̀ sọ kí ló ń sọ ó fẹ́ explain ó gba message ó jẹ́ ń sọ ó ń dùn lẹ́nu ẹ̀ kí ló sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ìgbọ́n náà. wo àfilẹ̀ sórí ó ti wá yé mi ṣé mo kọ́ ti máa ṣe ṣebí òun bò òun daṣọ bò òun cover ẹ̀ ó fẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àbí sórí kan tí mo wá ṣe sórí ọ̀rọ̀ yìí èmi máa wá pe Nancy máa wá sọ fún wa. ẹ ṣe sùúrù ẹjọ mo bẹ̀ yín torí lè ti dárúkọ Nancy wọ́n sọ fún Nancy òun Nancy o ẹ̀yìn. tó o mọ̀ ẹ kò sí wàhálà Nancy yẹn gangan ni èmi ò tiẹ̀ ní pè lórí fún mi máa fara mi rìn dé ilé ẹ̀. ẹ̀ẹ́dẹ̀jọ́. ó ṣe jàre awọ rí nǹkan ó sọ fún òun wọn bó ṣe ń nà obìnrin àbí. nonsense tó wọ́n sọ ilé jáde tó Nancy. ẹ ti wá ń lọ nìyẹn. ó ti yé mi. ẹ ti wá ń lọ Nancy tẹ̀ dárúkọ rẹ̀ léwu o. wà á délé gbọ́. emotion tó gbà kó o lè kọ́ lè jù o.
Ibo lẹ wà náà. Irú question wo ni ìlú mi yẹn? Ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìfún mi tó máa wà. Ìjọba inú ni. Gbogbo tó bá tó wà kó sí tó kàn mí o. Tó kàn ọgbẹ́ni wo fi mí lẹ́jẹ̀ rẹ̀. Wow. Tó bá rí. Ẹ kú jókòó sáré ní èèyàn gidi. But Nancy, kí ló ń ṣẹlẹ̀? Èèyàn gidi báwo? Àwọn èèyàn burúkú àwọn èèyàn gidi. Àwọn bọ̀dá tó máa ń bẹ tó máa ń wẹni tó máa lù every time. Ṣé bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀rẹ́? Mo mú ṣe kíkún ṣe bákan náà ní gbogbo yín ṣe. Bákan náà ní gbogbo yín because tẹ́ bá ṣe bákan náà ẹ̀ lè bá máa rìn kí má bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀. Yes! Ẹ̀ lè bá máa rìn kí má bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ because tó bá fi lè dáhùn lásán gbogbo yín bẹ̀. Ó máa wá yín kò tó máa mú. Ó máa bá ọ̀rọ̀ dànù ní ilé. It's okay. Ẹ má jẹ́ kọ́rọ̀ yìí loud. Ẹ má bínú. Mi ò nǹkan tí mi understand ni pé ọ̀rẹ́ ìyàwó Ọlámídé lè jẹ́ and bẹ́ẹ̀ ṣe dé bíbá yín sí yẹn ń da ọ̀rọ̀ lẹ̀ bọ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń da ọ̀rọ̀ lẹ̀ tó tó yìí. Ṣé rí ọ̀rẹ́ yín kò ní làákàyè. Yeah, I'm not sorry to say yeah kò ní làákàyè ọpọlọ ẹ ti kúrú torí tí ọpọlọ ẹ ò bá kúrú ni kò ní bí ọwọ́ sókè nu àbúrò ẹ̀ wọ́n ti tó ọkọ̀ ìyàwó àfẹ́sọ́nù ẹ̀ bíbélì gan sọ wípé aṣèrè ọkùnrin tí ò ní dáa fún tí ò ní rí èrè ọkùnrin lẹ́yẹ ló máa ń ná àmì. Very useless man. Ṣé ìpèsè wà ẹ̀ máa ń mẹ́sọ̀ pọ̀ lọ sẹ́wọ̀n tó bá tún dé wọn ọ̀tàn máa sí ẹ̀wọ̀n wá fún ẹ tó bá tún sọ pé orí ìyá ẹ̀ kò pé máa gbé ọgbà ẹsẹ̀ wá lọ ìyá ẹ̀ bàjẹ́. Very useless man. Ọmọ ẹgbẹ́ mi bá náà ṣàṣẹ́wó. Ọmọ ẹgbẹ́ ògbẹ́ni fi ẹni sí mi sọ fún mi pé aṣẹ́wó ni. Ọlámídé kí ni gbogbo eléyìí? Ṣé o lè jókòó ni? Ọgbọ́nbìnrin tí ẹ̀jọ̀. What is this? Ẹjọ́ sí bí ó sọ̀rọ̀ sí mi. Okay, cause ẹ̀yin babes, whatever the case may be, ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ má yẹ kó di domestic violence. Ó ti di ọ̀rẹ́. Oh, it's okay. Ibi tọ́rọ̀ dé dúró yẹn sìn, ọ̀rẹ́ tiwa ni, a máa handle it. You guys just go home, I'll get back to you. Ẹ má bàa wà fún wa. Ó dẹ̀ tí wọ́n tó ń bí. Àwọn wèrè aláṣẹ ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ ìjọ lóbìnrin. Ẹ jọ̀ọ́. Ọlámídé kí ló dé bu ẹjẹ kí ló dé dé yín mú ẹ kí ló ní jẹ ní ìwé rẹ. Ẹyin ti dàrú ẹyin aṣèṣì máa wù ọ sọ̀rọ̀ sí ẹyin ní ìgbà yìí ẹyin bá yín Ọlámídé ló sì fi ẹ. Ilé ọ̀la dá o, but my heart is down. My emotion is torn with, emotion is cracking. Somebody's calling me. Bẹ́ẹ̀kì ló ń wá o. Èmi ni kọ́kọ́ mo lọ. Èmi àtàwọn ọ̀rẹ́ mi la jọ lọ. Kódà mo rí ti fẹ́ fún mi ní 20,000 naira. Ó gbọ́ ni mo bàjẹ́. Mo ṣayé to the fullest. Ọmọ kó tàbá ti máa rí kò sáyè fún shit mọ́. Jọ kí ni nǹkan tí mo gbọ́ tó ń sọ ọ́n sí? Kí ni mo gbọ́ tó ń sọ ọ́n sí? Ó fún ní 20,000. Mo ń ṣe runs. Mo ń ṣe pàrọ̀. Àgbésùn ni mo ń ṣe. Pay me as you go. Owó ṣómẹ́rẹ̀. Kò sanwó mi. Akíní ìlú báyìí lè bàjẹ́ báyìí. Akíní ìlú báyìí lè bàjẹ́ báyìí. 20,000. 20,000. Nítorí pepper soup. You got.
ayé burúkú ni ẹ o ó rẹ ní bí ẹ o tó bá ń pè àwọn obìnrin ìwúrọ̀ máa jáde tí ó burúkú ni ẹ o sáyé ẹ ti bàjẹ́ ni. Maybe it was before. tí bá gbọ́ kí fún ma soundbite etí àjà wọ́n ti pè fún ẹni wọ́n ti pè fún ẹni ẹ sọ ìwé wọn gbé yẹ sọ ọdún sọ ọ̀rọ̀ gbé yẹ. I think I'm done with this. I'm done with this relationship. olórí burúkú yẹ ọlọ́gbà yóò wá ajá ni kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ajá máa tètè mọ̀ pé ajá ni òun ò sọ ríǹgì nù ìwọ sọ ríǹgì nù ríǹgì 450,000 ó sọ nù ó yẹ sí kí ní tóní 20,000 èyí náà pé ó ṣe mọ́ o ṣùgbọ́n tí fẹ́ lọ bá yẹ àti ìgbẹ̀rún ìfún tó kó ẹni kiri tí wọ́n bá rí ẹ̀wọ̀n ní dẹ́ẹ̀dì máa fi ń fà sí àwọn ìfún rẹ̀. ìfẹ́ mi ló sọnù mo dẹ̀ ní láti. kí ló dé tó ń wọnú ọgbọ́n tí mo pè látẹ̀kàn ni kí ló ṣẹlẹ̀ kí ni wàhálà àwọn ṣọpàyàn ni kí ló ṣẹlẹ̀ Kẹ́ kí ló ṣẹlẹ̀ láti ṣẹlẹ̀ wàhálà wo ló lè ṣẹlẹ̀ kí ló dé. Ọlámídé dúró ṣé torí Ọlámídé ló ṣe pè mí ní pípa àjáwìrì bẹ́ẹ̀ yẹn tí mo fi ń sáré bọ̀ tó yẹ pé mo ṣubú tí mo kú àbí mo tó gbá mi ayé pé torí olórí burúkú yẹn ló ṣe pè mí. olórí burúkú àmọ́ ọ̀nà ibi tá a tẹ̀dé dúró yìí gan-an ó fẹ́ jọ olórí burúkú torí wàhálà ti ṣẹlẹ̀. olórí burúkú náà ní kí ló ṣẹlẹ̀. mo tún ṣẹlẹ̀ pé ṣọwọ́ kó máa ń ná mi ó máa ń ná mi ó ti sọ mí di punching bag èmi gan mọ̀ ṣùgbọ́n níṣẹ́ níbi tá a tẹ̀dé dúró yìí báyìí èmi gan fẹ́fẹ́ mọ́ torí wàhálà tẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ti bá mi sọ láti jọ nísìnyí mo ti rẹ́dí mi fẹ́. ó ti ṣẹlẹ̀ wo èmi gan mo yé tiẹ̀ kù kódà kó bá ní kí n pa Ọlámídé máa yìn gbigbigbigbi gan ni. àmọ́ ó ti lóyún. pàmí sílẹ̀ má pàmí sí. ṣe pariwo báyìí láì ṣe wèrè. ta ló lóyún ètí fẹ́ lọ lóyún. ṣé ò ní làákàyè lára à ń kí àṣà ọdún tó kú kí ló ń ṣe ṣé tí wọ́n ti gbé pósítà jáde kó tó rí ni. Ọlámídé ló lọ yẹn. Ọlámídé ó dà kí ló wá ń gbọ̀n fún kí ló tó ń gbọ̀n báyìí. jẹ́ kí ṣàlàyé kan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wà á ti Nancy ẹ̀bẹ̀ àtijọ́ iná lẹ́ pariwo ilé ní Ọlámídé kò dáa ó máa ń lù ẹ̀ ṣé níbi tá a dé dúró yìí kò tí mo fẹ́ sọ fún mi pé jọ ṣé níbi tó lè mú mi lọ tí mo kàn lè mú nǹkan ẹ̀ bí omi báyìí akọ́rin gbogbo ẹ̀ akọ́dẹ̀rẹ̀ màdé àlọ́ fẹ́ ti fẹ́. tí wàá gbọ́ èyí dúdú nítorí pé mi àti Nancy ajẹjà gidi bí àgọ́ everything àwọn máa jà àwọn máa ṣe gbẹgbẹgbẹ àwọn máa ṣe wájú wàá ò pè kí ni. ṣé mo ṣe wà yìí mo kò fojú ju ẹkùn ni mi ì lè dá eku pa. ṣùgbọ́n nǹkan tí màá sọ fún ẹni wípé sórí ọmọ ẹ̀ ṣèbí onífẹ̀ẹ́ Ọlámídé ṣé onífẹ̀ẹ́ Ọlámídé ṣé òun ló fẹ́ fẹ́. mo ti bá sọ pé mo nífẹ̀ẹ́ ọmọ tó sọ̀rọ̀. ṣé òun ló fẹ́ fẹ́. ó kì í fẹ́ mọ̀ bá. èwo ló fẹ́ ní àwọn méjèèjì. fífẹ́ ló fẹ́. mo ti rẹ́dì mo rẹ́dì. ṣé wàá rí nǹkan tó máa ṣe àwa lọ bá ti fẹ́ àwa jókòó àwa mú ọwọ́ àwa bẹ́ẹ̀ sì ni máa rìn lórí níbi tẹ́ pé ó sì máa wọnú ọpọlọ ẹ̀ wàá sọ fún pé dáàlì my love sweetheart gbogbo ẹ̀ wàá máa sọ fún lo ète obìnrin fún tó bá ti lò ó fún tán wàá wá sọ fún pé oyún tó ní fún Ọlámídé o kó wá gbà nítorí kíni o nífẹ̀ẹ́ báyìí dáadáa tó máa ti lo ète obìnrin fún òun lọ́ọ̀fù máa ti kó sí lórí kó gbà lọ́wọ́ ẹ̀ ní ó tán tó bá nífẹ̀ẹ́ àgbà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀kì èmi ni mo mọ̀ pọpọlọ ayán. èmi ọpọlọ ayán best advice. Tife is a workaholic. ìfẹ́ kọ́. Tife is very very learned guy mi kò lè mú lọ gbóyún kan kíkan tí mo lọ́gbọ́dọ̀ ẹ̀gbá bẹ́ẹ̀ yẹn ṣé kò sí mo fẹ́ sọ ọ́ sí ẹ̀ pé jọ bàbá wa kò ṣe sí. ó ti yé mi ó wá ní nǹkan mi tí mo lè ṣe fún un best advice. o ṣe ọ̀rẹ́ mi. ṣé wàá rí oyún yìí. o ṣe. wàá wá oyún yẹn wàá wá tọ́ oyún yẹn wàá wá bí tó bá ti wá bí oyún yẹn being a single mother kò ṣàrùn o
tó bá sọ wípé o fẹ́ torí ọkùnrin kan o fẹ́ lọ ṣẹ́ oyún torí ìfẹ́ kan àbí ìfẹ́ kan o wá fẹ́ lọ ṣẹ́ oyún kò lè bí ẹ rárá. I will never advise you to do that. ṣòrí advice ti máa fún mi wípé tí fẹ́ tí o bá gba oyún o lè tọ́ ọmọ yẹn tọ́ oyún yẹn kó bí being a single mother kó ṣàrùn tó bá ti ní iṣẹ́ ẹ̀ ní ọwọ́ rí ọkọ gidi fẹ́ tọ́mọ ẹ̀ bá dàgbà. Becky, at this time junction J ètò ṣètò mo ti rí pé o ò ní ẹnìtẹ̀ láti ọ̀fọ̀ gbọ̀n ṣé bí ṣe dúró yẹn kan rárá yí ṣọmọ bí tó gbà wọlé ṣó rántí tún gbà bẹ̀rẹ̀ ó yá ìta parẹ́. kí n máa lọ. out. dúró so o lé mi jáde kúrò nínú ilé. o ní kò tó fẹ́ fà mí out. because I give you an advice. Well, if you said you don't want this, you want to do any other thing. Ní láti wá, òde ní láti rí. Kí ló dé o? Ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù. Èmi ló dé, ìyà ìfẹ́ yìí pọ̀ ó ga. Kí ló dé o? Ẹjọ́ ṣé bàbá ti fẹ́ mi? Bẹ́ẹ̀ ni ẹ bá wọn. Àǹtí ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ máa ń wá síbi yìí dáadáa ó dẹ̀ ti ń di lemọ́lemọ́ ṣọ́rọ̀ mi yé yín àmọ́ ìwọ́n tẹ̀ ń wá ọ̀gá mi máa fún yín ó yé yín ọ̀gá mi gẹ̀gẹ̀gẹ̀ wọ́n máa fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́. ohun tó ń ṣe kó tèmi kò ṣọ́ra tiẹ̀ ó ti yé mi àbọ̀ abá lọ́dún. Onírìn àjò ìfẹ́ for better for worse traditional ti lè rí. Àjọ máa ń ṣe nínú ọkọ̀. By this time. Àwọn ọmọ ṣẹ́ni torí tó mọ jáde wọ́n dẹ̀ lọ. Look at the way the shop is scanty. Ó tún máa bó. Ẹ̀rọ ọ̀rẹ́ mi ta ni ó kí ló ṣẹlẹ̀? Ó ní nǹkan tó pọ̀ láti ṣe inú ṣọ́ọ̀bù. Ìmọ̀lẹ́dà. Wait now. Babe, John, to your love. See, John, please, I am begging. Ewa now. Ewa, please, babe, John. Look at me now. Fẹ́mi ló ń bá ẹ sọ̀rọ̀ now, Ewa. Tí ẹ wo tèmi kó tí ẹ ṣílẹ̀kùn yín náà. Tí ẹ wo tèmi kó ṣílẹ̀kùn yín náà. Babe, why you like this? Ẹwà. Ṣé kí ní fún ọmọ wọn rí náà? Ẹwà tó bá jẹ́ pé lóòótọ́ ọmú kan náà lájọ ọmọ èmi dẹ̀lẹ̀ gbọ́ ẹ ní tòótọ́ sílẹ̀kùn yẹn. Kí lẹ́yìn náà ṣe kó tó fi sunkún báyìí tó fi orí kókè báyìí rí. Tobi, you are sorry. Tobi, you are sorry. I'm sorry. Ẹ má fi mí sínú òkun. Sis. Sọ́kò tó ṣe. It wasn't my fault, Ewa. Ewa. What happened to your face? Again? Sit down. What happened? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? This guy again? It's too temperamental. Any little thing it picks. Ewa. Do you trust me? Ti fẹ́ mo gbà ẹ́ gbọ́. I trust you.
tó ní mo ṣe wá bí tí mo wà yìí kí ni mo fẹ́ ṣe ó ti sú mi what do I do? It's fine. It's fine. When the moon and the sun meet, they call it eclipse. Are you for real? Àjọ máa pẹ́ títí nínú ọkọ̀ ìfẹ́ ṣùgbọ́n. Show me love, show me way, darling. Ayé wa dùn, ìfẹ́ máa dàbí o. No sport. I'm sorry, babe. I'm sorry. Òun náà mọ̀ mọ̀ ṣe tó bá wà mọ̀ ṣe ni kò ní padà wá bẹ́ẹ̀ àmọ́ ìwà tẹ́yìn náà wù yẹn ò dáa nǹkan míì náà máa pè é má bínú. Bẹ́ẹ̀ni ẹlẹ́ṣẹ̀ tí mi ṣe ìdáríjì ẹ wá bèbí ẹ̀yin náà ẹ̀sọ́ náà kan yín jáde. I'm so sorry, baby. I'm so sorry. I am deeply sorry. Ìwọ náà mọ̀ pé kò ń ṣẹjọ́ mi. It wasn't my fault. See, babe. Sorry, I love you so much. Kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ. Torí ẹ̀ gangan mo ṣe wá síbí. I can't do without you. Mi lè ṣe láì má rí ẹ. I'm so sorry, please. Please forgive me. Baby, it's okay. I love you. Ẹwà tó mi. Daddy. Kí ló máa ń ṣe tó máa ń kà ọ́ lẹ́yìn? Ẹ̀dẹ̀ wọn bá mi ìgbọ́ nìyẹn. Jókòó. Ó ń sùn lọ́wọ́ ni. Mo rí ojú ẹ síbẹ̀ ní fẹ́ dọ̀dẹ̀. Wẹ́ ká má fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Jọ̀ọ́ má bínú, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nípa relationship ẹ? Daddy, nípa relationship yẹn. Yes. Daddy, relationship mi is moving on systematically. Kò sí kankan tó ṣe. Now, wọ́n mi ẹ̀ ń jẹ́ kó yé mi pé ọkùnrin méjì ló wà wájú ẹ̀. Ó wá ń jẹ́ kọ́kọ́ ẹ máa pòrúurú, ó ń ṣe ẹ́ kámi. Èwo ni kí n múnú méjèèjì? Ó wàá mọ ètò máa mú. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lórí wọn lọ? Daddy, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé kò sí nǹkan kan tí mo fi pamọ́ fún yín. Bọ́rọ̀ bá dẹ̀ ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni màá ṣe sọ fún yín o. Lóòótọ́ ni ọkùnrin méjì ló wà níwájú mi. Ṣùgbọ́n Daddy, má parọ́, má tọ́ra wa jẹ. Tífẹ́ is a caring guy too. Àmọ́ ìfẹ́ lọ́kàn mi kò pé òṣùwọ̀n bíi ti Ọlámídé. Daddy, mo nífẹ̀ẹ́ Ọlámídé pọ̀. Mo nífẹ̀ẹ́ ìfẹ́ nínú ọkàn mi. Kò láfiwé. Èmi ò kì í ṣe bàbá tó máa ń yàn fún ọmọ pé dandan lágbájá báyìí ni kò fẹ́ ọ. Mi ń ṣe bàbá bẹ́ẹ̀. Wọ́n ti máa kàn fẹ́ kó ṣe Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọ wájú sí ẹ kò tá, tó bá kọ̀yìn sí ẹ kò tá, tó bá kú ẹ nìkan tó rí ara ẹ pa. Bèrè ọmọ mi ẹ kò sẹ́ni tó advice ẹ. Ó nífẹ̀ẹ́ mi, mo nífẹ̀ẹ́ ẹ ni. Àdẹ̀jọ́ fẹ́ra wa. Ọgbọ́n mi àti ẹ̀rí lájọ́ tó ti àjà bẹ́ẹ̀ là ń jà àmọ́ yes à ń jà ibì kan oṣù tá a ti ń parí ẹ̀ kò tí ì lè yé yín. Yes kò tí ì lè yé yín. Ọmọ tó dáa ojú gan sọ láwọn pẹ̀lú wa kí ló ń ṣe lọ́wọ́. Ẹ̀dẹ̀ ń padà kí lọ́rọ̀. Àbúrò ẹ̀gbọ́n. Ó jáde láìpẹ́ ìwọ̀n àtàwọn ọ̀rẹ́ mi. Ó ti lọ gbá bọ́ sí. Daddy bẹ́ẹ̀ náà mú pé. Àwọn nǹkan tá a máa ń sọ nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀rí Daddy. Lọ́dẹ̀ wò ó jẹ́ kí n padà sí. Gbogbo ló bá sáwọn ẹ̀ ṣe Ọlọ́run ló ṣe Ọlọ́run ló ṣe. If I had known. Oyún tí mo ṣẹ́ fún Ọlámídé nígbà yẹn mi ò ní ṣe o. Mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé being a single mother, it's far better than being a barren woman. Mo wá wálé ayé
ọkọ rèé mi ò padà rí fẹ́ ọmọ súre mi ò padà ní jẹ́ mi ìwà gúnlẹ̀ sí èbúté òfò báyìí. Ó mà ṣe o. Sọnù mo dẹ̀ ní láti wá mo dẹ̀ ní láti rí. Kí ló dé o ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù èmi ló dé ìyà ìfẹ́ yìí pọ̀ ó ga ìṣọ̀lá kí ló dé o ìyà ìfẹ́ yìí pọ̀ lápọ̀jù èmi ló dé ìyà ìfẹ́ yìí pọ̀ ó ga emotional crack this emotion too deep o emotion tó gbà lé emotion tó gbà.